Mo kí gbogbo wa a kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún, àṣèyí ṣàmọ́dún. Bá ṣe ń ṣe ọdún lọ báyìí, ká tún bẹ̀rẹ̀ sí ní ṣe àkójọ ọdún tó ń bọ̀, bí ọ̀bẹ ò ṣe ní sílẹ̀ lọ́dún tó ń bọ̀. Ẹ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n sọ pé a máa ń pọnmi lẹ̀ dòǹgbẹ ni, ká ti tún máa sáré ọdún tó ń bọ̀, kọ́lọ́hun jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ó yá, iṣẹ́ owó yẹn bá mi dán wò kíákíá. Owó kíá ni, kò ń ṣe pé bẹ́ẹ̀ ṣe ń gbé jura báyìí owó ẹ bẹ̀rẹ̀ sí ní gba owó ni. Ó dájú, wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ni. Ọlọ́run ló ní wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Kí lẹ máa bá mi wá, ẹ̀yin èèyàn mi? Ẹ lọ bá mi wá àfòmọ́ obì, igi obì, àfòmọ́ igi obì, ewé àánú, ewé ajé, ṣàwérèpèpè, ewé ọ̀là. Ẹ wá lọ wá owó tí ẹ mọ̀ pé ó high jù, náírà, bó ṣe dọ́là ni, bó ṣe pounds ni, bẹ́ẹ̀ bá rí gbogbo ẹ̀ lè kó pọ̀. Ẹ bá mi kó gbogbo owó yìí sí ìsàlẹ̀ apẹ. Owó lẹ máa kọ́ fi tẹ́lẹ̀ ìsàlẹ̀ apẹ. Ẹ máa gbé odidi atare kan lé lórí. Orí ológbò tútù tó gbó tó tóbi dáadáa tó ti ya ẹhànnà, ẹ gbé lé owó yẹn lórí. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn ewé yòókù lé. Àfòmọ́ obì, ewé àfòmọ́ obì, òun lẹ máa kó sí gbẹ̀yìn. Ó di jíjó. Tẹ́ bá jó tán, ẹ jẹ́ kí ewé ọ̀là kó pọ̀ dáadáa. Bí ó bá ṣe wọra tó, bẹ́ẹ̀ náà ni owó ṣe máa wọlé tó. Ẹ jẹ́ kí ewé ọ̀là yẹn kó pọ̀ díẹ̀, kó pọ̀, kó wọra. Tẹ́ bá ti jó tán, ẹ dà á sínú ọtí ṣìnáàpù, ẹ máa gbé júra. Ẹ wò ó, ẹ ṣàdúrà fún mi. Ẹ ṣàdúrà fún mi. Olúwa ló ní wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run á dẹ̀ fàṣẹ sí, á bá yín lára mu. Títí dìgbà míì, èmi ọmọ yín náà sì ni, tí mi ò dẹ̀ ní, tí kò yí padà. Ọláwálé ọmọ Ewéjẹ́. Ẹ má gbàgbé láti like, comment, share, ẹ subscribe to my YouTube channel. Ire o, ọdún ayọ̀ la ṣe.